Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Tó ẹ̀yin tí ẹ jẹ́ fi wá sí wa ọ̀rọ̀ ni a tún mú wá fún yín yìí. A rí olórí àwọn akẹ́kọ̀ọ́ ní Nàìjíríà pátápátá tí wọ́n ń pè ní NANS. Wọ́n ṣe visitation sí Ọ̀yọ́ State. Wọ́n ya ọ̀dọ̀ olóyè Sunday Igboho. So olóyè Sunday Igboho dẹ̀ fọ̀rọ̀ léde, òun náà sọ ọ̀rọ̀ wípé òun ti lọ bá government wípé kán gbà òun láàyè láti visit ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, láti wọnú igbó láti lọ kojú àwọn ajínigbé. But Sunday Igboho ní wípé ìjọba ní kò tí ì sáyè pé wọ́n ti fún ní go ahead. So ọ̀rọ̀ kan tún nìyẹn. So wọ́n ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n tó ṣe bí òwe. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu olóyè Sunday Igboho, ká gbọ́ bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀, ká dẹ̀ gbọ́ àwọn concern, àwọn bí ó ṣe ká àwọn olórí akẹ́kọ̀ọ́ ní Nàìjíríà tí a ń pè ní NANS mo sì ká wọn lára sí, because nínú àwọn tó ń jí gbé yìí náà they are students, they are Nigerian leaders of tomorrow. So kò sí bí ó ṣe ní ká wọn lára. Ẹni tí ó bá jẹ́ abiyamọ tí ẹ̀jẹ̀ ń ràn nínú òfin ẹ̀, kò sí bí ó ṣe ní tara, because téèyàn bá rí bí àwọn tí wọ́n jiyàn gbé yìí bí wọ́n ṣe ń hùwà, bí wọ́n ṣe ń ṣe ìwà kò sẹ́ni tí yóò mú mi, òun ni wọ́n ń wù. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n discuss. Ẹ̀yin fi wá sí wa ṣe gan. Àwọn Fúlàní kan àwọn tẹ́rọ̀sì ń jiyàn gbé ní Ìbàràpá bí wọ́n ń pààyàn wọ́n ṣe báyìí pé kódà wọ́n ti pa ọ̀rọ̀ bàtà yìí. Lóòótọ́ mi ò gbọ́ wọn ní oṣù tí gbé nǹkan ok ẹ jẹ́ kí n try kí n lọ bẹ̀ kí n béèrè lọ àwọn bàbá tó wà ń bẹ̀ mo lè lọ bẹ̀ gbogbo bá sọ fún mi pé ẹni tó wà ń bẹ̀ kò sí kọlù ní o pé kódà àmọ́ nǹkan ọlọ́pàá pé àmọ́ ọlọ́pàá ló ti pààyàn náà mẹ́rin tí ó sì ń kẹ̀kẹ́ tó fẹ́ ṣẹlẹ̀. Wọ́n lọ bọ́ ba ìlú kẹ̀kẹ́ bàbá ní kódà wọ́n jọmọ òun gbé òun lọ gbé 5 million fún Sédíkì yẹn kóun tọrọ mọ̀ ń gbà ó lóun gbó lọ fún fúnra òun ló tó gbọ́ ọmọ yẹn wá ẹ wá sẹ̀ kankan sí onígbò kí làwọn fẹ́ ṣe máa wá púpọ̀ ọlọ́pàá tí ń gẹ̀rọ ọlọ́pàá ó ṣe fún bí táwọn bá ti ń bá CP sọ̀rọ̀ yóò pé IG ni ok náà ẹ jẹ́ ká lè kó kúrò ń bì kí àlàáfíà lè wà nílùú wa mú fún yẹn lè ní take ń gbà yẹn ẹgbẹ́ ńgbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹkú mo lọ bá wọn láti bá wọn sọ̀rọ̀ pé wọ́n tẹ̀ ṣe kò make sense ẹ̀ ń gbé nílùú wa ń bí ẹ̀dẹ̀ ń jí wa gbé yẹn pa wá ẹ̀ tún gbowó sọmọ kọlọ dání mo bá wọn sọ̀rọ̀ mo sì yìnbọn lómi mẹ́rin ni ó wà lórí ètò ìkẹ́kẹ́ ìyẹn pọ́ńpì gbẹ́gbẹ́ àwọn torí wọ́n pọ̀ mẹ́rin ẹ̀ àwọn Fúlàní yẹn wọ́n á sọ fún àwọn ọmọ tó tẹ̀lé mo gbàgbọ́ ẹ̀ mọ́ gbé fẹ́lẹ̀ ìkẹ́tún yìnbọn àtúgbà wọ́n sọ fẹ́ tó lead wọn Síríkì wọn yẹn pé olóhùn ní Síríkì flag gbogbo South West pé kí n má bínú tó ṣẹlẹ̀ yẹn pé àwọn ọmọ yẹn ọmọ ni wọ́n tó rò pé kí wọ́n fi yìnbọn sí ìwọ̀n tó dáa èmi ò ní yìnbọn sí ṣùgbọ́n mo fún lọ́jọ́ méjì kẹ́ kúrò mi èmi wá fún yín pé ká jọ gbé lálàáfíà ni ìgbà tí ẹni tí wọ́n sọ pé kì í wọṣọ àwa wà délé àwa bá níta ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ kankan mọ́ wọ́n lẹ̀ ń pààyàn ẹ̀ ń jiyàn gbé èmi dẹ̀ wá bá yín ẹ yọ̀bọ̀n sí mi ó ti fi hàn pé nǹkan sọ ń pa yín ọ̀fà ẹ kúrò mi ìjọ tí mo dá fún yẹn kò ní yẹ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà ń bẹ̀ ń gbà náà àtàwọn tó wà ń bẹ̀ ń gbà náà àtàwọn tí ń bẹ̀ ń bẹ̀ náà tí wọ́n jọ wà ń bẹ̀ ń gbà náà wọn ò fún mi support wọ́n tákù nǹkan tí mo ṣe yẹn kó tó rí pé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn so ìyẹn lọ báyìí kó tó rí pé Ọlọ́run lo àwọn bàbá wa láti bá new president wa sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu pé ìjọba ẹ̀ mọ̀ bọ́ lẹ́kọ̀ọ́ sí mi ò sẹ́ kankan náà ẹ mọ̀ pa àwọn èèyàn mímọ́ ni ẹ lè mọ̀ pa wá ká àwọn òwúrẹ́ kákan káwọ́ gbéra kò make sense tá a dẹ̀ ra àwọn ọmọ kan tó lè tákù wọn wọ́n tó máa ń ṣe lélẹ́yìí àdókò kí bàbá Tinubu tó accept ọ̀rọ̀ wọn yẹn kó dá mi padà wálé ìgbà tí mo délé nsìn mo ti lọ Kogi gan mo lọ bá àwọn sí meeting bẹ́ẹ̀ mo rò pé gómìnà yẹn ó ra stand zẹ́dẹ̀ yìí ó dẹ̀ ó support nǹkan tí mo gbé lọ fún ọmọ ẹgbẹ́ no èso òdòdó náà ni gómìnà Kogi inú ẹ̀ dùn sí nǹkan tí mo bá wọn sọ mẹ́ pé yes àwọn ọ̀dọ́ wa yìí náà ewúro abẹ́ ajá sí ló lè lé ewúro sí àwa la mọ nílùú wa àwa la lè ṣiṣẹ́ yẹn ó dẹ̀ ní ká right there down ká dẹ̀ kóhun sún káwọn dẹ̀ ká fọ́ sọ pọ̀ ká wọnú pápá yẹn now èyí tó ṣẹlẹ̀ ń bí báyìí ẹ rí i pé mo ti rí Minister of Defence yẹn àsọ̀rọ̀
pé kán fún mi láyè tó bá fẹ́ mi láyè mi fi gbéra mi ga tó bá fún mi láyè kí mi face àwọn people yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra wọ́n máa sá lọ àwọn èèyàn ń ṣe sí gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti ń sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí kan tó ń ní àwọn propaganda yẹn lọ́wọ́ wọ́n lè ní wọ́n ti jí ẹgbẹ́ lókè akásá bẹ̀ yẹn o tí wọ́n jẹ́jẹ́ nìkan kan gbé wọ́n ti ń pa yẹn bẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwa máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ǹbù ẹ fi bọ́ǹbù yẹn lẹ̀ ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù. ìjọba àwọn tó yẹsẹ̀ kó yìí. yes ṣé ẹ báwa náà fẹ́ yin bọ́ǹbù ẹ jẹ́ ká lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀ wọ́n nílò gbà tó yá wọ́n ní àwọn Fúlàní ẹ̀ sọ pé tí n bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn ọmọ tó kù yẹn tá a bá rẹ̀ ṣe gìrìgìrì tó bá pa wọ́n làwọn àlejò kan pa wọ́n okay now no problem gbẹ̀mí mọ̀ pé wọ́n fẹ́ fi mọ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn lẹ́ máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀ ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ́ mọ̀ pé ohun tó ń ṣe yẹn géèmù òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó okay now kàn sọ fún mi sí pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ àánú gbó ni o àti Fúlàní o àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ kàn kó bọ́ǹbù wọn ẹ lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọ̀lẹ̀ yìí dẹ̀ gbé lọ tẹ́ ń bẹ̀rù àwa dẹ̀ máa bà yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò dẹ̀ béèrè owó mo ní mo sọ mí dára tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ wọ́n ní ká ní sùúrù pé tá a bá ṣe gàràgàrà wọ́n máa àti accept dìgbà wo gọ́fìnà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí ò náà ní sí mi wáyé tí ò fà ìgbà mi kí n wọlé gọ́fìnà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìrù ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè state government ń sọ pé any security kankan ò gbọdọ̀ bí gbèsè kọjá òun kọjá ṣé ìwọ wà ń bẹ wọn jiyàn gbé wọn sórí nìkan mọ àwọn tó ń dẹ̀ jiyàn gbé àwọn àlè lọ bá wọn kájọ jà sórí nìkan sẹ́ mọ́ tó dẹ̀ nìkan kẹ́ pé bọ̀ kọ́mọ̀dé pé mo tún dọ́wọ́ o tó ṣe nìyẹn ọ̀pọ̀ gbogbo alamọ́ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn ìgboro tí mo nẹ́ẹ̀dẹ̀ lọ́mọ mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn ọmọ fàyẹ́n ṣòkòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ ta ló fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìí ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé kí ṣe drug tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drug orí mi pé ju tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ gẹ́gẹ́ Nàìjíríà sẹ́yìn lọ gbé wọn Canada náà bẹ́ẹ̀ lọ gbé ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wá ìtẹ́ ẹ̀jẹ̀ káwa ta faralẹ̀ ká wọgbó tí wọn kájọ jà kí gbé wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kẹ̀rẹ́ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ mọ́ sí pìpìpì gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́ náà tọ̀wọ́n da ayọ́ sọnù kò lè jọ́rò jìnnà
ẹ wo dunu tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí só ti dà dìsẹ́ náà ni àmọ́ fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 900 something naira ó bá epo ní 64 naira ó fi epo lẹ̀ ní bóyá 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 naira àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ. ó sódà ó sì dọdún mẹ́jọ láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ń ṣe ensars Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years kò wúlò. So now ọwọ́ expect èmi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ ń bá àwọn ọmọ ọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí n máa ń takò Tinubu ọmọ sọdún mẹ́jọ tiẹ̀ náà èmi ò ní báyìí sí yẹn mi ò lọ school mi ò kàwé òmùká làákàyè mi ọmọ Ìbàdàn ni mo kọ́ làtọ́ ló fìrì mi Yorùbá ni èmi ò lè báyìí takò ẹ̀ gbogbo géèmù rọ́tẹ̀ ń gbá tẹ̀ kẹfẹ́ mọ́ fún àwọn ìbí àwọn ọmọ sọ pé ọpọlọ yín ti dàrú àdèmọ́ dárúkọ wọn láìpẹ́ ṣé tí wọ́n stand so Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn lẹ́yìn sí ìjẹta tí wọ́n láwọn kẹfẹ́ kó náà jẹ́ fẹ́ mọ́ dàlú tẹ́tàrí block wọn fẹ́ for what because wọ́n bò kọ́ yín jẹ́ wọ́n fẹ́ kó wọn mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń para àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bí kankan ohun tí wọ́n jẹ náà wà tá jẹ là ń wá lóko wọn wọ́n kàn fa àwọn ọmọlọ́mọ à ń ṣe human rights lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 470,000 naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù tẹ́yìn ọba tètè defend pé ẹ fẹ́ wà láǹsì wọn burúkọ yín jẹ́ ọmọ dàrú wọn kó sábẹ́ ẹ̀rọ orí orúkọ náà máa gbé sí ọ̀tọ̀ ló woman feelings lẹ́yìn tẹ̀ bá wa pé ọmọ wa làwọn ọmọ yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá mind tí wọn pé ká lé Tinubu lọ ká fọkásá dàrú ká lè kó alẹ́ ọ̀dà ká support wọn fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọlọ níjọ bàjẹ́ fún yín ìjọ dẹ̀ ní tì ẹni ṣiṣẹ́ láéláé ó wẹ́ lẹ́dí president lẹ́dí governor lórílẹ̀‐èdè wa táwọn tó fẹsẹ̀ rí pé ńgbà táwọn ọ̀dọ́ débẹ̀ wọ́n wà òkè bó ṣe máa rí nìyẹn lágbà Ọlọ́run òkè Ògùndẹ ìjọ níwá ọmọ ẹsẹ̀ ìjọ níwá ìpínlẹ̀ wọ̀ ní bàjẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà náà ní bàjẹ́ state ẹnì kọ̀ọ̀kan yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run ní jẹ́kẹ́ kú ẹ̀dí bọ́ wáyé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tí ìbá pé yẹn bá lẹ́mì kò easy tẹ bá ní kò kàn yín sáwọn ọmọ iná jí gbé bọ́ ẹ̀wọ̀n yẹn dìde pé kí láwá jẹ president jẹ́ sọ́ẹ̀ni ẹ̀ union fún káwọn ẹ̀ lọ sympathy pé ká kàn bá wọn sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí ń sì ọmọ amú nǹkan move ọ̀rọ̀ tí ń weight ó ní weight gan do anything because wọ́n fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin Nàìjíríà lélẹ̀ tẹ́ bá spark nísìn gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa stop lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ́ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ kódà wọ́n yára gbọ́ ju tí ruwa ẹ bá sọ lọ but nǹkan tẹ́mi mọ̀ ọ̀nà kan wá ní pé gbogbo nǹkan tá bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa sọ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kan ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá wáyé ṣe security mi wá ṣé kí lẹ́ ń gba security vote fún gbogbo state ní gba security vote kí lẹ́ fi ń ṣe kí ni security vote táwọn governors ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe tàlẹ́ ń kó fún God bless you my brother security vote tí àwọn state governor ń gbà yẹn kí ni wọ́n fi ń ṣe tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ state yẹn mọ̀ pé federal ni ìwọ tó ń jẹ́ governor owó tẹ̀ ń gbà ìfira private jet state ò dé ní tiẹ̀ ẹ̀ẹ́dẹ̀rà kẹsí pé ẹ̀rà pé state ló ní o ẹ̀rà fúnra family tẹ́ bá ti lọ tẹ́kẹ́ máa gbé lọ ní o security vote tí state governor ń gbà kí ló fi ń ṣe ọlọ́pàá lẹ́ ń kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lẹ́ ń kó fún àbá fìgélàtẹ́ àbáwọn kílẹ̀ ń pa àwọn tẹ́ kó lọ gbó tẹ́ ń ta àwọn yẹn jẹ àbámọ̀ tẹ́kùn àkílẹ̀ kẹ́kẹ́ ń pa àwọn ọlọ́wọ́ dànù ẹ̀kẹ́ ń gbé sílẹ̀ fáwọn ọmọ yẹn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ̀kọ́ àwọn àmọ̀ tẹ́kùn sí wọn lọ́rùn ẹni wọn sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn yóò lè sọ fún mi pé tó jáde yunifásitì mo parí pólì ìmọ̀wọ́n yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣẹ́ wọ́n dẹ̀ jẹun. Ṣé you understand? Security for tí federal government ń gbé fún yín níbo lẹ́ ń kó sí. Tẹ́ fi le because ohun tẹ́ ń believe fún pé state governor ní bí governor kọ̀ọ̀kan yẹn kó secure state ẹ̀. Exactly ẹlẹ́yìn ní number one state wá ń bí tó yẹ pé ẹ̀yin lè sọ pé kán lọ pa wá mọ́lé lóru
tẹ̀sí lè sọ pé wọ́n fi wálẹ̀ ok now kí ló dé tẹ̀ owó security fò tẹ̀yìn ń gbà yẹn kí lẹ̀yin fi ń ṣe ẹ̀ ń kó sápò ara yín ni bẹ́ẹ̀ bá kó sápò ara yín kí ló ń jí wa gbé fún kí ni irúfẹ́ mo wá nu gbé láti secure yẹn ẹ̀yin gọ́vnà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ́rọ̀ kọ́ sí wọn dì kó fún wọn ní iṣẹ́ tó dáa kó fún wọn lówó gidi kó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà lóun sọ́jà ń fẹ́ fún DSS lóun ti ń fẹ́ ìjẹ́kùn lè ṣe wá bóyá mo parọ́ mọ́ federal irọ́ lẹ̀ ń pa àwọn nìkan náà lọ́wọ́ yẹn àpò tẹ́ bá dẹ̀ kó ń bẹ̀ tán òfò náà lẹ́ padà ṣe kẹ́yìn ayé yín àlùbáríkà tó lọ ń kulẹ̀ lọ́wọ́ so tèmi ò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín so gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún federal state gan olè ni wọ́n state government gan owó tó ń gbà lọ federal kí wọ́n fi ń ṣe owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán mo wà pẹ̀lú bàbá mi Olúbàdàn bí wọ́n ti ẹ̀já gbádùn ìjọba yẹn bọ̀ mo mọ bó ṣe ń lọ ṣẹ́sì ránṣẹ́ nǹkan tí mo mìí mo ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn security fò tí federal government ń kó fún yín dẹ̀ ń kó billions of naira mo lẹ́ ń kó sí ta lẹ́ ń fún ìyẹn bí wọn ẹ bá mi bí wọn tọ́lá yìí lè bí wọn ẹ̀yẹ bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún yín fún security abẹ́ ẹ̀gbà kẹ sọ fún wa pé federal government fún yín ní security fò tí kankan o kẹ sọ káwa bí federal pé ẹ fún wọn lẹ̀ fún wọn ẹ̀yin dẹ̀ lẹ́ ń fún wọn ó kẹta ní ká bí ọlọ́run ìjọba àjẹ fún gbogbo yín ìjọ òní tì yín gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ student wa tẹ̀lé wa ń bẹ̀ ọ̀pọ̀lẹ̀ nǹkan yìí tẹ́lẹ̀ ní a bá dé bẹ̀ ẹ̀ ti di ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ bọ́lá bá jẹ́ di president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè tẹ́lẹ̀ control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ṣe president lé lórí àwọn nìkan ẹ mọ̀ fi bẹ́ẹ̀ for example nígbà tí fáwọn ṣe gómìnà lógun ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ó wọnú gbọ́ fúnra ẹ̀ rí ó sí ọlọ́pàá lẹ̀ sí sọ́jà ẹ fáyà wọn dànù gbogbo ẹ ṣe wẹ́ lónìí fáwọn ṣe wọnú gbó fúnra ẹ̀ gọ́fìnà fáwọn ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ̀ ẹ lọ́wọ́ ẹ tó bá rí tó bá rántí ń gbà ẹ gọ́fìnà fáwọn ṣe lead team wọnú gbó fúnra ẹ̀ àti gọ́fìnà ó wá give order ó ní kí jí òsì odólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́nsẹ́nà dó ń bí ó pè dára ó ní ẹ fáì ẹ òun gẹ́gẹ́ lòun dó yìí ẹ tí mọ̀lú ni ẹ mọ̀ pa wọn gbogbo ẹ ṣe fẹ́ mi kò dúró de president ó lóun ò ní dàtí ó ní because òun gba security fò òun dẹ̀ gbọ́dọ̀ sàbò fáwọn tó dìbò fóun ní máa bó ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́fìnà ìwòlárí tó fún sí ó gbèrò ọwá ẹ̀ àwọn náà tí wá sọ di business wọ́n àmọ́ ní wọ́n jíyàn gbé ń lo àwọn wọ́n mọ̀ lọ gbówó ńláńláńlá wá àwọn ní di kíníkẹ jet àwọn ní di lórí irọ́ sọ ọlọ́run níjọba ìjẹ fún yóò gbogbo ẹ̀ tẹ́ bá dépò lọ́la ẹ̀kọ́ nìyẹn láti mú báyìí kẹ máa write it down pé ẹni tá a bá fi sípò kan á jẹ́ ta mọ̀ pé kò ní jalè ẹ ṣe gan. wọ́n ní ọ̀dọ̀ àbàlá tó máa ń gbá ọgbọ́n sí ṣe bí òòsà and àgbọ̀ gbogbo nǹkan tẹ́ sọ. Lovers all over the world ọ̀rọ̀ náà ni a ti gbọ́ tí wọ́n ti sọ yìí kọ́lọ́ ò ṣàánú wa ẹ̀yin ìjọba akéèpé yín ẹ̀yin náà ni ẹ wà nípò agbára yín lẹ lágbára láti jẹ́ kíkiní yóò ṣeé ṣe because àwa náà à ń rí iye tẹ́ ń kọ lórí ọ̀rọ̀ ètò ààbò tí ẹ bá ń gbé bọ́jẹ́ẹ̀tì kalẹ̀ lọ́dọọdún so ẹ jẹ́ kó wà effective ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni so kọ́lọ́ ò fún àwọn tí ẹ bá yàn síbẹ̀ náà láti ṣiṣẹ́ kọ́lọ́ fún wọn ní okun àtagbára kọ́lọ́ dẹ̀ jẹ́ kí àṣírí àwọn tí wọ́n ń hùwà bàjẹ́ yìí kọ́lọ́ jẹ́ kí àṣírí wọn ó tú so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe ẹ like ẹ comment ẹ share ẹ turn notification bell yín so that anytime tá a bá ti drop new video ẹ máa lè rí notification so we appreciate your support so far we love you all thanks for watching.